Africa Content TV. tó ti dé bàbá yín ẹrù olódò tó ti dé ìyá yín adélàgùn tó ti dé àyájọ́ ọlọ́run tó ti dé ìyá júníọ̀ tó ti dé ìyá wa ẹni oníkọ̀ láti bọ́ pọ̀ ńdọ́lé wọn dánmọ̀ dánmọ̀. Federal House of Representatives, Ibadan North East and Ibadan South East Federal Constituency. Whoa. Ṣé o ti wọlé àbí o ti wọlé? State leader, Mami, Dr. Atawewe, Dr. Miss Atawewe, state leader, Iyadada, woman leader, Iyawa, Oya, Iyadada, Iyawa, Iyadada, Iyawa, Iyadada, Iyawa. Wọ́n wọnú Ìbàdàn North East lẹ́nìí